Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ TaniOlorun, afọlọ́run dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéifá, afọlọ́run dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Lágbàjì, afọlọ́run dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Torí pé bàbá wa Lágbàjì, ẹ̀rí tí mo tún fi bàbá wa kún. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé máa ń rí wọn bí oníjàgídíjàgan, ṣùgbọ́n torí pé gbogbo èyí tí ń ṣẹlẹ̀ oníkálukú tí ń kẹ́kọ̀ọ́ gbọ́n níbẹ̀. Wàláhì bàbá yẹn dá. Àìní nọ́mbà yín ni n bá ti pè yín kí n kí yín. Torí pé ìṣe èèyàn ìní ọ̀sọ̀rú ẹ̀sìn téèyàn gbé dání. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé bàbá wa Lágbàjì wọ́n ti kọrin ẹ̀gbọ́n àwa ní Ìlọrin, àwa ń retí rẹ̀ nílùú Ìlọrin, ṣùgbọ́n gbogbo eléyìí kò sí nínú ẹ̀ mọ́. Ibi gẹrẹyẹ ńlá bá gbà. Èèyàn lè má dàgbà lọ́jọ́ orí tó jẹ́ pé ní téèyàn gbé dání ni ó sọ̀yàn dàgbà. Ó wá yẹ káyọ̀ máa báyàn níbi gẹrẹyẹ ni. Mò ń bọ̀. Tí ìdè ẹ jẹ́ kí n lọ síbi tààrà síbi àbájáde ilé ẹjọ́ eléyìí tá a gbọ́ ní ọjọ́ ìjẹta ní àná, tó yẹ àbájáde tilé ẹjọ́ tàná ní Upper Area Court. Ṣé rí àbájáde tàná yẹn kì í ṣe àbájáde ẹ̀bẹ̀ tí ìyá rẹ̀ bẹ̀, ń làbájáde èsì ilé ẹjọ́ àná tó fi jẹ́ pé gbogbo bail condition tí wọ́n fún tí wọ́n fi release ẹ̀ dáadáa yẹn o. Kì í ṣe ọlá ẹ̀bẹ̀ tí ìyá bẹ̀ o. Wọ́n ti ṣètò ìyẹn ní ọjọ́ Wednesday tó kọjá tí àwọn agbẹjọ́rò TaniOlorun tí wọ́n wà nílé ẹjọ́ tí wọ́n dẹ̀ gbé lọ síwájú adájọ́ pé tọ̀ ó ń tẹ́ fún wa agbára wọ̀ ọ̀ka. Gbogbo ìgbésẹ̀ wọ́n ti ṣe lọ́jọ́ náà, ṣùgbọ́n ọjọ́ àná ńlọjọ́ tí wọ́n ka àbájáde ìrìn àjò yẹn jáde. Èyí tó wá jáde lọ́jọ́ àná yẹn, èyí tèyí tó kọjá ni. So ká má papọ̀ mọ́ra wọn. Gbogbo ìfọmúrọ́lẹ̀ tí ìyá ń lọ rèé ń bẹ̀bẹ̀ àtẹ́lẹ̀ ìtẹ́nì kọ̀ọ̀kan ń ṣe lórí ọ̀rọ̀ TaniOlorun ká tó mọ̀ pé ó nítumọ̀ tàbó mẹ́sọ rere jáde, ó di tilé ẹjọ́ ti magistrate eléyìí ti ṣe ní on the 19. Bẹ́ẹ̀ ni lọ́jọ́ náà là á mọ̀ pé ìbẹ̀bẹ̀ ìyá ìfaragbólẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run, mo ti mọ̀ téèyàn ti faragbólẹ̀, ìyá wa ń faragbólẹ̀ níwájú àwọn èèyàn. Ká wá ní oníṣẹ̀ṣe kan ní wọ́n bá ń ṣe èèyàn fún mọ̀ sọ pé Lágbájá ó ti sẹ́lọ̀n báwọn, ẹ rí i pé wàá káfìrí ní wù. Sáwàá sọ pé àwọn náà wàá hùwà káfìrí ni torí pé àwọn èso ní káfìrí ń tiẹ̀, àwa ní káfìrí. Bẹ́ẹ̀ sì ni oníṣẹ̀ṣe ṣe káfìrí torí pé tí ń jẹ́ káfìrí kìí ṣèdè tiwa. Èèyàn ò sì ní mèdì àyàn bí ẹni tó mú kọ̀ǹgó ẹ̀ dání. Bí ẹ má jẹ́ ìyá àbàrà lọ́bùnmí. Ká tó mọ̀ bóyá gbogbo ìbẹ̀bẹ̀ tí ìyá ṣe pọ́ máa wáyé, pọ́ máa nítumọ̀, pọ́ jẹ́ tẹ̀wọ́gbà, pé wọ́n gbà pé wọ́n síjú àánú wò yá ọdún the 19. Àbájáde ọ̀rọ̀ yẹn eléyìí ni yóò jẹ́ ká mọ̀ pé gbogbo bíbẹ̀bẹ̀ tí ìyá bẹ̀bẹ̀ pátá òótọ́ ni. Ṣé mọ̀ pé ó ṣe ládéhùn tèmi náà ṣe, mo lémi náà ó dúpẹ́. So gbogbo eléyìí tí mò ń ṣe yìí mo kàn fi ń ṣe láti fi ṣàpọ́nlé, mi ì tí ì dúpẹ́. Mi ì tí ì dúpẹ́ torí pé in a big way ni màá dù. Lẹ́yìn ló sọ pé evangelist yín ó dúpẹ́ ń tòótọ́, kódà ọmọ rírì torí ẹni tó bá mọ iyì wúrà ńlọ yẹ kéèyàn máa tà fún. Olódùmarè yóò jẹ́ kọ́jọ́ náà ó sẹ̀mí wa. Èyí tí mo wá fẹ́ sọ. Ṣé rí, mo fẹ́ pàkíyèsí wa àti gbogbo ayé nílé lóko lẹ́yìn odi sọ̀rọ̀ méjì kan. Ìgbà míì ń bẹ tírò mi tí bá ń jó ẹni tí ń lù fún bẹ ní lábẹ́ omi. Ẹ̀gbọ́n Múmínì Bàjíò gẹ́gẹ́ bí orúkọ yín táyé máa ń pè yín, àfáà Múmínì, ẹ̀yin ni ẹ̀gbọ́n TaniOlorun. Ẹ̀yin lẹ pera yín lólórí ẹbí, èmi ò mọ̀ débẹ̀ o. Ẹ̀yin olórí ẹbí TaniOlorun.
mo ráwọn èèyàn tí wọ́n ti tẹ̀ fún yín dáadáa wọ́n ti ṣe ọ̀rọ̀ ní àjò àfi bí ẹni pé ń rọ́kàn mi náà ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo fẹ́ pàkíyèsí yín sí ìrìn àjò kan. Nínú ogun tí máa ń jani láyé àwọn ogun kan ń bẹ tó jẹ́ pé a máa rọrùn fẹ́ dà láti rí jà ìkan máa nira Ọlọ́run a máa fún níṣẹ́ ṣùgbọ́n máa nira ni. Àkọ́kọ́ ogun tó bá jẹ́ pé ogun òde ni ogun ìta tó bá dojúkọ ni ìyẹn a máa rẹ́bọ rẹ̀ rú. Ṣé wá rí ogun tó bá jẹ́ pé ogun aya ni bẹ́bẹ̀ bá pọ̀ èèyàn a máa rí rú. Ṣùgbọ́n ogun tó bá jẹ́ ogun alájọbí àánú lèèyàn máa fi rí gbà. Ẹ̀gbọ́n Bàjí o mo dáfà ńlẹ̀ kedere lẹ hàn lójú ọpọ́n ẹ̀ pé fáwọrí náà kò mọ geography kò mọ sáyẹ́ǹsì ṣùgbọ́n ká sọ pé ifá ọ̀bá rìnà ni ká nífà ọ̀bá kò bá máa tò ká nífà ọ̀bá mọ geography ni kò yẹ kí mọ̀lẹ́ àti ọ̀gbàgbà afá kò yẹ kó dòní ṣùgbọ́n màá parí ọ̀rọ̀ yín síbi pé òròmọdìrẹ ní ọmọ àwòdì ìyá tó bí bàbá tó bí àti pọ̀rí pọ́ngbá ńlá kú bàbá tó bí gangan mọ wọ́n mà sá. Ẹ wá jẹ́ kí n jẹ́ kó yé ọ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa pé kò sí fún tí ń bẹ ní òròmọdìẹ táwòdì àṣà tí ń bẹ lókè tí ọmọ. Ìgbé ayé rẹ Ifá á sọ tàná á sọ tòní yóò tún sọ tọ̀la. Ẹ̀gbọ́n Bàjí o ẹ rántí pé TaniOlorun ẹbí yín ni ìran yín ni ẹ̀jẹ̀ yín ni ọmọ yín ni fámìlì yín ni ó kọ́ dà yín pọ̀. Ẹ ṣe dáadáa lórí ẹ̀ dáadáa ẹ ṣe dáadáa lórí ẹ̀ ẹ kọ́ dáadáa lórí ẹ̀ nítorí pé bí ẹ̀yin bá ń ṣe pé ẹ̀yin ló lórí ẹbí èmi ń sọ nímọ̀ràn ni o ṣé àmọ̀ pẹ́ bí ní ẹ̀yin lẹ́jọ́ tán ogun rẹ̀ ò lè kàn mí ogun tiẹ̀ lè kan ẹ̀yin ogun tiyín náà sì lè kàn án. Kódà bẹ́ẹ̀ bá ń sọ pé sọ́tọ́kẹ́ ẹ jogún ẹ̀ àwọn ọmọ tẹ́ bí ó mú tó bá jogún tiẹ̀ náà báwọn ọmọ tẹ́ bí bá wá mú nínú ogún ẹ̀ tàbí ọba wa kọ́ ọmọ dàálẹ̀ fún yín ṣe hàn pé ẹ ti jọ dogún ara yín nu. Lórí ọ̀rọ̀ TaniOlorun ẹ jẹ́ kọ́wọ́ yín ọmọ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ láyé ń gbọ́ ẹ̀ ń tutọ́ funfun síta ṣùgbọ́n dúdú ń bẹ níkùn. Ẹ̀yin náà mọ̀ wá àwọn ìrìn àjò gbèsè tẹ́ ń gbé lábẹ́lẹ̀. Ifárínú ilẹ̀ ríka ẹni tí ń ṣe dáadáa Olódùmarè ló mọ̀ á. Ìmọ̀ ṣe yìí ọwọ́ yẹ ká máa pe aṣákèsí pé ká máa rántí alájọbí ká máa rántí ìbí ká máa rántí ẹ̀jẹ̀ torí pé ntí máa ṣe nínú ìgbé ayé èèyàn kì í ṣe ń tó kéré. Àtìró àti ọ̀dọ̀fin inú ọkùnrin ẹ ró papọ̀ Ẹ̀gbọ́n Bàjí o. Kò sẹ́dà tó wá sílé ayé tí ò ní ládojúkọ ogun òdì ogun ọlọ ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá ṣùgbà ká èèyàn lèèyàn sọ ìgbà ṣòro sí lèèyàn máa ń mọ̀ rẹ́. Báyé bá lé èmi lọ TaniOlorun èmi ò jiyàn ṣùgbọ́n èmi fúnra lára mi ọkàn mi fún mi ó dá mi lẹ́rìí ìwà mímọ́ ó fi mí lọ́kàn balẹ̀ ìwà mímọ́ pé mo ṣe ń tágbára mi ká. Bónírè ṣe TaniOlorun tó bá kọ̀ tó sọ pé òun ò ní fíngbá mọ́ torí gbogbo bail condition ti ń fún ó lè jáde kó sọ pé òun ò fẹ́ ṣètò lákòókò yìí. Bónírè ṣe tó bá lóun ò fíngbá mọ́ eléyìí tó ti fínlẹ̀ ò lè rùn. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò kọ́ gbogbo wa mọ̀ ọ́n ṣe torí pé nínú gbogbo eléyìí tó ṣẹlẹ̀ gbogbo apáta láti tinú ẹ̀ kọ́gbọ́n. Kódà ara alé tó fọlọ́pàá mára oko tó ní ọwọ́ akọ́gbọ́n ńlé ni àtàrà alé kọ́gbọ́n ara oko náà tó kọ́gbọ́n. Ṣé mọ̀ pálàǹgbá alẹ́ ọjọ́ tó kó. Èèyàn ò sì ní 100 kà kọ́mọ́ fi kankan ṣe tiẹ̀ náà kọ́mọ́ fi kan ṣera tiẹ̀ náà téèyàn bá ní 100 kà láyé.
yóò fi kan ṣera tiẹ̀ náà, yóò fi kan ṣera rẹ̀. Gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ yìí ó níbi tó ti affect mùsùlùmí lọ́pọ̀, ó sì níbi tó ti affect tí ń jó níṣẹ̀ṣe, tó ti affect àwa náà táwọn wò pé kí wàá la wá kóra wá sí àwa tá a lóògùn tó jẹ́ pẹ́nu nìkan la ní, a lóògùn ẹnu là ń jà. Bẹ́ẹ̀ ni ó níbi tó ti affect àwọn náà pé wọ́n lóhun sọ́la náà tún ni. Gbogbo ẹni tó níṣẹ́ ńlẹ̀ tó fẹ́ ṣe ọ̀rá àyè iṣẹ́ mọ́. Ìta ń bá káwọn létà làwọn èèyàn ń padà ń rí pé bígbà tó jẹ́ pé àwọn ń dara wọn láàmú rẹ̀. Ṣùgbọ́n tá a fẹ́ mú jáde nínú ìrìn àjò ni pé gbogbo wa pátá ńlá ti nínú ìrìn àjò náà kọ́gbọ́n. Ẹ̀bẹ̀ yá tó bá jẹ́ tẹ̀wọ́ gbà bí ọ̀jẹ́ tẹ̀wọ́ gbọ́dọ̀ di 19 àbájáde ọjọ́ náà. Ẹni ó sọ pé wọ́n gbẹ̀bẹ̀ ìyá o kájé kọ́ máa yé wa o, kájé kọ́ máa yé wa o. Eléyìí tí ń yanjú kìí ṣe tọ̀rọ̀ tẹ̀bẹ̀ ni. Ṣé ẹ sì mọ̀ pé ọ̀rọ̀ Ifá ìjà rẹ̀ nítorí pé Ifá ò lóògùn ẹnu lásán ni Ifá ní, abẹ́rẹ́ ni máa fi gé igi. Ẹ wá wo ìgbà tí abẹ́rẹ́ ò tó gé igi lulẹ̀. Ṣé ẹ mọ̀ pé yọ pẹ́ kò dàbí aláàké tàbí aládàá tí ó bẹ̀rù ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n Ifá tóun bá fẹ́ bínú gẹ́gẹ́ bí ẹni tí ò lóògùn tó jẹ́ onísùúrù tó jẹ́ oníwà pẹ̀lẹ́ tó jẹ́ ẹni tó jẹ́ kì í fẹ́ kí nǹkan ó bàjẹ́ tó jẹ́ aláàtò. Abẹ́rẹ́ ni ó sọ pé ṣé bí igi ó fẹ́ kí n wò ni abẹ́rẹ́ ni màá fi wò tó o bá ti mọ̀ pé ó ní sùúrù. Ló ṣe jẹ́ pé béèyàn bá ní sùúrù kò lè tẹ̀lé Ifá, kò lè tẹ̀lé Ifá torí Ifá ò ní jà bí wọ́n ṣe ń lérò, Ifá ò ní bínú bí wọ́n ṣe ń lérò. Torí pé Ọ̀rúnmìlà jẹ́ kó wá pé afífìlà pérín ijó kan ṣoṣo báyìí ìní ò níyì mọ́. Bí nǹkan kan bá wá ṣẹlẹ̀ wọ́n sọ pé ṣé àti sọ pé Ifá àwọn ọ̀dá ṣé bá sọ pé Ifá burúkú ni Ifá àti ní Ifá máa ń pààyàn ni. Oníkálukú ní sọ̀tàn tẹnu bàbá rẹ̀ ọ̀gbà, kódà tí ẹnu pọ̀rí pọn bá ńlá kú bàbá wọn ọ̀gbà, tó jẹ́ pé àìmọ̀ kan wọ́n ń ká ìmọ̀ lórí ẹ̀ wọ́n sì ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ rántí pé gbogbo ohun tá à ń sọ sínú afẹ́fẹ́ kì í parẹ́ o. Bá a bá ti sọ ẹyin ni ohùn, bọ́rọ̀ bá ti délẹ̀ báyìí kì í ṣe é kó mọ́. Sẹ́wọ̀n dá ti kíyèsí gbogbo ẹ̀dá tá a bá ti tutọ́ lẹ̀ sétọ̀ mọ́ padà sẹ́nu. Ọ̀rọ̀ tó bá ti balẹ̀ yìí máa dìtàn ni ẹjẹ́ á máa mọ tá a máa sọ lórí afẹ́fẹ́. Kọ́ má bàa jẹ́ pé tó bá níwòye ọ̀la ọmọ ẹlòmíì ìsọwọ́ tó fi máa ṣe pé ẹ̀sìn ní bàbá ẹ̀ ló bí mi, ṣé ẹ̀sìn lára tán pẹ̀lú bàbá yìí. Torí pé bí mo ṣe ń wò wọ́n pẹ̀lú tí wọ́n ń sọ yìí wọn ò ṣèṣe pé ìran wa ni wọ́n. Ẹ̀gbọ́n TaniOlorun ẹ̀gbọ́n ẹ̀ tí mo fẹ́ gbóṣùbà fún, ẹ̀gbọ́n àbúrò mọ̀mọ́ rẹ̀ tí wọ́n jóbìnrin tí wọ́n bẹ́ẹ̀ lù lọ́rin, ìyá ń ṣe dáadáa. Ní tí Ifá sọ nípa yín wọ́n ṣe ẹbí, wọ́n ṣe ẹbí. Èmi wọn ò sọ̀rọ̀ rí, mi ò ní nọ́mbà wọn, kódà mi morúkọ wọn bí bọ̀dá Bàjíò. Bọ̀dá Bàjíò ẹ̀yin lẹ ṣe dáadáa, ẹ̀kan lẹ́ẹ̀jọ́ lórí olórí ẹbí ni, ẹlẹ́ẹ̀jọ́ lórí ẹbí ni, méjì ló lórí ẹbí, inú kéèyàn wá jẹ́ lágùtàn àbí kéèyàn jẹ́ lẹ́kùn. Ẹ kíyèsí bàbá, ṣe ìgbé tí àwọn bá jẹ́ lágùtàn ìgbà náà ni ó wá di bọ̀ọ̀bọ̀ ẹni àgùtàn wò. Ẹ ń sọ̀rọ̀ bí ẹni tí ò lè jẹ ẹ̀kọ́ kan tán, ṣùgbọ́n ńgbà tí tá a kíyèsí yín a rí pé ẹ̀kọ́ gangan ẹ̀ fẹ́ràn rẹ̀, bí kẹ́ ẹ jẹ gàrí àtẹ̀wà tẹ́ mú mi sí, bí ẹ̀ bàbá ń kú, bí fùfú yíbò tó jẹ́ pé èèyàn mọ̀ fẹ̀sẹ̀ rọ̀ fẹ̀sẹ̀ dẹ̀, a rí pé ńlẹ̀ fẹ́ràn. Ìmọ̀ ṣe yìí ẹ ṣe dáadáa káyọ̀ lè bá ṣe gbóṣùbà fún yín. Ṣùgbọ́n àbúrò ìyá TaniOlorun tó bá kọwọ́ kan àdán kọ́mọ tiẹ̀ náà kàn dààmú láyé, ìran àdán ò fi rọgí ni, ọmọ rẹ̀ ò ní bọ́ páńpẹ́. Ó ṣe ń tí ń jẹ́ bí, ó ṣe ń tí ń jẹ́ ẹbí, ó ṣe àfihàn pé ọmọ ìyá àhún, ọmọ bàbá àhún tàbí ọmọ bíbí inú òun gangan ká ní nǹkan bá dé bá òun ò ní ṣe jù báyìí lọ. Ṣùgbọ́n lágbára lọ́wọ́ Olódùmarè níbi tí TaniOlorun wà, gbogbo ẹni tí ó bá fẹ́ kó jáde ńbẹ̀ tí bá wò pé kò tí ì tákòókò kò ní pẹ́ tírú ẹni bẹ́ẹ̀ náà ó fi kàn dààmú. Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ níjọ́ mo ti ṣépè gbẹ̀yìn. Ẹ̀yin náà wo ohun tẹ́ ẹ̀ mú mi sọ tẹ̀sán pé Ifá ò lóògùn ẹnu ni Ifá ní.
tó láì dé ìtàn pẹnu ká tètè sọ ńbẹ̀ ká kó ńbẹ̀ torí àwọn míì tá a fẹ́ mú ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ pọ̀ tá a fẹ́ kọ́ra wa ṣùgbọ́n ilé la fi ń gbà kókó ara wa ìwọ̀n wàá fi lè máa fi parí ẹ̀ pé gbogbo alágbára tó lọ rèé yágbára tàbí gbàgbára lọ́wọ́ alágbára tó ju agbára wọn lọ ẹ wá mú dání pé bí alágbára tó bá wá sí agbára ń lò alágbára tó fún èèyàn lágbára yóò padà gbàgbára ń padà lọ́wọ́ ẹni tó fún ní agbára ìwà máa jẹ́ bẹ́ẹ̀ bágbára bá ń bẹ lọ́wọ́ èèyàn lénìí kò sí nǹkan tó lọ títí fúngbà díẹ̀ ni iná ní gbogbo ètò ojúde bàbá ẹnìkan láti jókèrè jẹ̀gẹ̀dẹ̀ lọ́jọ́ àná lénìí akọ agbára wá síta bàbá ẹlòmíì tó bá tó di níwòyí ọ̀la yóò tún lọ síta bàbá ẹlòmíì náà ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ń lo agbára ńlá náà kí làwọn gbé agbára kí ni wọ́n fi ṣe àtẹ̀mí àtẹ̀yìn àtúàbà fún ẹnì kọ̀ọ̀kan orúkọ èmi ọmọ yín tí ò yí padà evangelist Adéfáyò wà lẹ́sìn ire kàbìtì.